Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Wednesday, July 29 ọdún 2026 tá a wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run Ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tí ẹ̀ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òòlù àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ṣáájú mi tó tẹ̀síwájú, ẹ̀yin tí ẹ̀ ń wò mí ẹ lo ẹ̀kúnrẹ́rẹ́ fídíò yìí níbi tó ti ń kó tó ti ń ṣẹ̀dá lẹ̀ lórí YouTube wa Ìṣẹ̀dá Spiritual. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ la sọ̀kalẹ̀ níbẹ̀ nípa ìlera ara wa, nípa lucky number wa, bẹ́ẹ̀ sì ni ibi tí a kọrí sí ṣe prayer àtàkókò tó dára pọ̀ jù láti ṣe prayer àtàwọn mèremère míì tí wà ń bẹ lọ́wọ́ lórí YouTube. Ẹ̀yin tẹ́ ti fẹ́ darapọ̀ mọ́ WhatsApp platform wa, ẹ mẹ́sẹ̀gì admin, nọ́mbà admin WhatsApp náà ó wà ní abẹ́ comment section. Oníràwọ̀ iná tó kọrin yan Harris tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ rere, ọjọ́ ìfọ̀kànbalẹ̀ ló jẹ́. Ọjọ́ tó ṣe pé ẹ ní dáṣe nǹkan yìí o. Púpọ̀ nù yín lẹ ti ń dáṣọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan yín láti jọ́ mẹ́ta tó dàbí ìgbà pé ẹ tiẹ̀ léèyàn tó ń support yín rárá. Èní báyìí ẹ máa rí supporter dáadáa. Àwọn èèyàn dúró tì yín, àwọn èèyàn gbárùkù tì yín dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ ìjọ tó ṣe pé ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ lẹ máa fi lò. Ẹ̀yin àtàwọn ọ̀rẹ́ ìbáṣepọ̀ yín á dára. Ẹ̀yin àtàwọn ará àdúgbò yín ìbáṣepọ̀ yín á dára. Ẹ̀yin àti gbogbo èèyàn tó gbà yín ká ìbáṣepọ̀ yín á dára púpọ̀ lọ́jọ́ tòní. Òwúrọ̀ kùtù tẹ́ bá jí, ẹ máa jí rí dùnnú, ẹ máa jí rí ayọ̀ ni o. Ó ṣeé ṣe kí ẹ ní àwọn nǹkan tó ṣe pé ẹ fẹ́ ṣe fún èèyàn lọ́jọ́ tòní tó ṣe pé lọ́wọ́ ọ̀gọ̀lẹ̀ máa lẹ̀ tòní nǹkan náà máa já sáṣeyọrí. Ẹ ti ń fẹ́ ṣe àwọn nǹkan yìí láti jọ́ mẹ́ta tó ṣe pé ọwọ́ ọ̀gọ̀lẹ̀ máa ṣàlẹ̀ tòní lájá sáṣeyọrí lájá síre. Bákan náà sì rèé, ọjọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe pé púpọ̀ nínú yín àwọn èèyàn náà ní nǹkan kan tó ṣe pé wọ́n fẹ́ ṣe fún yín láti jọ́ mẹ́ta tó ṣe pé wọ́n sì wò pé lágbájá ìrànlọ́wọ́ fẹ́ gbà wọ́n lọ́wọ́, báwo ni ẹ fẹ́ ṣe fún, ó sì ṣe kẹ́ ràn lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní o. Ní pàtàkì jùlọ, ẹni dánìkan ṣe nǹkan yín lọ́jọ́ tòní. Ó dára lẹ́yìn kẹfì network, kẹfì bọ́pọ̀lọpọ̀ èèyàn ṣe, ẹ polówó iṣẹ́ yín, ẹ connect pẹ̀lú àwọn èèyàn dáadáa. Ọjọ́ connection lọ́jọ́ yìí jẹ́, ó ṣeé ṣe kí àwọn connection kan kí ó tight dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ pátápátá báyìí òun lọ́jọ́ tòní jẹ́ tíṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dára. Ire owó náà lè wọlé fún yín lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ wá jẹ́ tajàtajà, àwọn èèyàn máa bá yín dúnàdúrà dáadáa lọ́jọ́ tòní. Ó sì ṣeé ṣe kó pọ̀ bẹ́ẹ̀ nù yín kí ẹ rí àwọn kankan ṣe láṣeyọrí lọ́wọ́ àṣálẹ́ tòní. Bóyá lórí èèyàn kan ni tó jẹ́ oníbàárà yín. Colour green jẹ́ colour tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 kọjá ìṣẹ́jú 5 láàárọ̀ sí aago 1 kọjá 20 ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 5 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 11 ní àṣálẹ́ sí aago 12 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá south dára púpọ̀ fún yín láti yọrí sí ṣe prayer ọ̀hún. Ìlera ara yín wá jí pépé ṣùgbọ́n omi inú yẹn kí sára pẹ̀lú àwọn kan tí ó lè jọmọ́ bíi òtútù, jẹ̀díjẹ̀dí tàbí kẹ̀kí àwọn ibì kọ̀ọ̀kan lórí kékeré kó máa ròyìn lọ́jọ́ tòní kẹ̀kí sára. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ rere ló jẹ́. Ọjọ́ tó ṣe pé iṣẹ́ yín báyìí lẹ́gbẹ̀rún gẹ́gẹ́. Ẹ máa busy gidi gan lọ́jọ́ tòní pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ yín. Reputation yín báyìí máa jẹ́ nǹkan tó jẹ yín lógún. Ẹ ní fẹ́ kí nǹkan kan stay ní yín rárá. Bí ìgbà pé kí iṣẹ́ yín fìdí múlẹ̀ ló máa rí. Ẹ máa tiraka láti rí dájú pé iṣẹ́ yín fìdí múlẹ̀ dáadáa àti láti rí dájú pé gbogbo nǹkan yín lọ bó ṣe yẹ kó lọ. Lénìí tẹ́ bá ń jáde lọ, ẹ múra dáadáa kí ẹ dùn rí lójú. Látàrí pé yìí ní sí báyìí òun ní sọni lọ́jọ́. Ọjọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe pé ọ̀rọ̀ iṣẹ́ yín báyìí òun ni ó dára púpọ̀ kí ẹ fálẹ̀mọ́ púpọ̀ jù òun ní kẹ́ fálẹ̀mọ́. Ẹ bá ṣe fálẹ̀mọ́ ṣẹ́yìn sílẹ̀ ṣe àǹfààní àtòrí gbámú sí. Púpọ̀ nínú yín àwọn iṣẹ́ kan ti wà lọ́rùn yín tí ń ṣe lásìkò yìí tó ṣe bó ṣe ṣe kò ṣe pé ọwọ́ àṣálẹ́ yìí ni ẹ ṣe gbogbo ẹ̀ ní àṣeyọrí. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́. Ọjọ́ àti ṣiṣẹ́ tó àṣeyọrí ló jẹ́. Bá yẹ pé ìwà kan tí ó wà tẹ́jú bẹ́ẹ̀ iṣẹ́ lé lórí ní àyè iṣẹ́ láti jọ́ mẹ́ta, ẹ má ò lè fi dọ́là rárá. Ẹ bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ náà lọ́jọ́ tòní. Kẹ́ gbìyànjú láti rí dájú pé ẹ focus lé lórí. Ẹ sa ìwé pàtàkì tí yín lé lórí. Ẹ máa padà àṣeyọrí lórí iṣẹ́ tẹ́ bá dáwọ́ lé lọ́jọ́ tòní. Ọjọ́ rere lọ́jọ́ tòní jẹ́ láti fi rí dájú pé gbogbo kan lọ dáadáa ní àyè iṣẹ́. Rí dájú pé gbogbo ọ̀nà àti ipá òun náà ni ẹ sà láti rí dájú pé iṣẹ́ yín ó balance dáadáa lọ́jọ́ tòní. Iṣẹ́ yín á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dára. Ire owó náà lè wọlé fún yín lénìí. Ó ṣeé ṣe kí ẹ wà competitive bákan lọ́jọ́ tòní ṣùgbọ́n ẹ má ṣe ṣe pé ẹ fẹ́ fi agbára ságbára, ẹ fẹ́ fi ìga gbá ìga pẹ̀lú ẹnikẹ́ni lọ́jọ́ tòní. Ẹ wà lórí ọwọ́ yín, kẹ́ ṣe nǹkan yín bí ẹ ti ṣe mọ̀ ló dára. Light green jẹ́ colour tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 kọjá 20 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 4 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 6 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 11 ní àṣálẹ́ sí aago 12 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá south west dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Ìrara yẹn wá jí pépé
ṣùgbọ́n ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ míì nínú yín kẹ́ fẹ́ máa ní bóyá bí joint pain bákan tàbí kí ara yín wà sensitive bákan tó ṣe pé nǹkan lè tètè gé yín jẹ bí kòkòrò àbí kí ara yín tètè máa ha nǹkan lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní, ẹ gbìyànjú láti ṣe exercise dáadáa kára yín lè nà. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ rere báyìí òun ni ọjọ́ yìí jẹ́. Ọjọ́ tó ṣe pé púpọ̀ nínú yín ó máa láwọn nǹkan kan tẹ́ máa ṣe tó ṣe pé á dùn máwọn èèyàn nú púpọ̀ tó ṣeé ṣe kó bí opportunity ńláńlá fún yín látọ̀nà jíjìn. Ọ̀pọ̀lọpọ̀ yín kẹ́ máa retí àwọn àǹfààní dáadáa látọ̀nà jíjìn lọ́jọ́ tòní. Àǹfààní tó ṣe pé ẹ̀yin gan ò rò kàn látara ìwà táwọn èèyàn gan ò rò kàn tẹ́yin fúnra lára yín wù tó ṣe pé ìwà náà sì jẹ́ èyí tó dára púpọ̀ tó tayọ púpọ̀. Ọjọ́ tòní ẹ máa ríre gbámú dáadáa látọ̀nà jíjìn. Àwọn èèyàn á bá yín ṣe pẹ̀lú ìfẹ́, ẹ̀yin náà á bá wọn ṣe pẹ̀lú ọ̀yàyà. Àwọn èèyàn àtàwọn èèyàn tó rọ̀gbà yín ká gúnrégé dáadáa lọ́jọ́ tòní. Púpọ̀ nínú yín ìrìnàjò wà lẹ́sẹ̀ yín o. Ìrìnàjò yìí sì máa jẹ́ ìrìnàjò tó ṣe pé ó ṣeé ṣe kó wá lójijì, tó sì máa jẹ́ ìrìnàjò tó máa béèrè tábówó tábọ́lá fún yín. Ọjọ́ tòní ẹ ṣiṣẹ́ lórí bí nǹkan yìí ti fẹ́ búrẹ́kẹ́ látàrí pé ọ̀nà máa ṣílẹ̀ dáadáa lénìí. Opportunity máa wà lọ́tùn lósì fún yín lọ́jọ́ tòní láti rí àṣeyọrí ṣe, láti rí àwọn nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ rí gbámúgbámú. Ọ̀pọ̀ yín lọ́jọ́ tòní tẹ́ ti ń gbélé travel látijọ́ mẹ́ta, ó ṣeé ṣe kí travel náà click nígbà tẹ́ ẹ rò kan lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́, iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire owó lè wọlé fún yín dáadáa lénìí. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4:25 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 9 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Àpá west dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Ìlera yín wá jí pépé, ṣùgbọ́n àwọn nǹkan bíi ọwọ́ bàrà dèríro ó ṣeé ṣe káwọn apá abẹ́yẹn fẹ́ máa ròyìn díẹ̀ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kẹfẹ́ ní lower back pain tàbí kí ẹsẹ̀ yín kó fẹ́ máa ròyìn bákan lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ dúró sí ààyè kan ju bí ó ṣe yẹ lọ lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára púpọ̀. Oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ rere báyìí òun ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe pé púpọ̀ nínú yín kẹ́ máa retí àwọn nǹkan bí bí oore ìfà lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí nǹkan kan wà tó ṣe pé wọ́n máa fẹ́ pè yín sílé pé lágbájá jáde jọ ṣe nǹkan tó ṣe pé ẹ ti ẹ̀ní ní effort rẹpẹtẹ tẹ́ kó ńbẹ̀ tó ṣe pé ẹ kàn máa ráǹfààní jàjẹ́ ńbẹ̀. Ọjọ́ tòní, ọjọ́ ìyípadà ló wá jẹ́. Ọjọ́ tó dára púpọ̀ fún yín láti fi ronú jinlẹ̀ nípa ìgbésí ayé yín ni. Ẹ ronú àròjinlẹ̀ dáadáa nípa àwọn nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ fún ìgbésí ayé yín. Ẹ ro àròkàn nípa pé tí n bá tún ṣe eléyìí, tí n bá tún ṣe báyìí bóyá nǹkan mi lè yí padà, tó sì ṣeé ṣe kí nǹkan náà yí padà lásìkò tí a wà yìí gangan. Ẹ múra lórí ọ̀rọ̀ ara yín lọ́jọ́ tòní. Ẹ wá bẹ́ẹ̀ fẹ́ transform life yín sọ́tùn lọ́jọ́ tòní. Kómi tuntun kó kẹ́ja tuntun kó wọnú ẹ̀. Àwọn nǹkan tẹ́yin fúnra yín bá ń wò pé nǹkan yìí mò ń ṣe nǹkan yóò sì dára. Ẹ rí dájú pé ẹ mú kúrò kẹ́ sì bẹ̀rẹ̀ sí ṣe nǹkan tó ṣe pé á dára tó ṣe pé ẹ̀yin gbà wò pé ọkàn yín tún free dáadáa. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ látàrí pé ìbáṣepọ̀ yín àti àwọn tó rọ̀gbà yín ká ó wà okay. Bákan náà sì rí ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á wọnú ara púpọ̀ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ìbáṣepọ̀ yín àti àwọn tó jẹ́ bí àna yín á wọra púpọ̀ lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe lọ́wọ́ àṣálẹ́ tòní kọ́pọ̀lọpọ̀ yín kẹ́ fẹ́ máa ní higher libido bákan. Ó dára kẹ́ lọ àṣálẹ́ tòní pẹ̀lú olólùfẹ́ yín. Ẹ̀yin tẹ́ sì jẹ́ single tẹ́ bá pàdé èèyàn lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní, ó ṣeé ṣe kí ìbáṣepọ̀ yẹn kó strong dáadáa kí ó dúró digbí dáadáa lọ́jọ́ tí tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ láti fi connect pẹ̀lú olólùfẹ́ yín. Ó sì jẹ́ ọjọ́ tó ṣe pé owó máa wọlé fún yín without much effort lọ́jọ́ tòní. Iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Owó máa wọlé fún yín lénìí. Ẹ wá jìnnà sí èròkérò. Pàápàá ẹ̀yin tó bá dàbí ìgbà pé nǹkan tí ṣe dáadáa fún, ẹ má rí èròkérò torí èròkérò yẹn ó ṣeé ṣe kó manifest. Kẹ́ kíyèsára púpọ̀. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6:10 ní ìrọ̀lẹ́ sí aago 7:14 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 3 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Àpá east dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Ìlera yín wá jí pépé lọ́jọ́ tòní, ṣùgbọ́n ó ṣeé ṣe káwọn nǹkan bí jẹ̀díjẹ̀dí tàbí ìgbẹ́ líle àbí ìdí yíyọ àbáwọn nǹkan tó jọmọ́ ìgbẹ́ ẹ̀jẹ̀ ó ṣeé ṣe kẹ́ fẹ́ rí àwọn nǹkan náà ní ọjọ́ tí tòní. Kẹ́ kíyèsára, ẹ mumi dáadáa, kẹ́ sì rí dájú pé ẹ maintain good hygiene. Ẹ rí dájú pé ara yín wà ní ìmọ́tótó ní ọ̀pọ̀ ìgbà lọ́jọ́ tí tòní. Bẹ́ẹ̀ sì ni ẹ má rìn ní bẹ̀ẹ̀bẹ̀ ibi tí ọ̀pọ̀lọpọ̀ yín ti lè ní àwọn nǹkan tó jọmọ́ àrùn ìbálòpọ̀. Kẹ́ kíyèsára púpọ̀. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22, ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ rere ló jẹ́ o. Ó ṣeé ṣe lọ́jọ́ tòní kí àwọn nǹkan bí issue kékeré kó fẹ́ wáyé láàrin àti olólùfẹ́ yín tàbí àìgbọ́ra-ẹni-yé díẹ̀díẹ̀. Eléyìí lè jẹ́ bóyá látàrí ọ̀rọ̀ owó kan lọ́jọ́ tòní. Bóyá nǹkan kan ló ń wọ̀n yín tẹ̀ wọ́n pé owó yìí mo need ẹ̀ fún nǹkan báyìí. Nǹkan báyìí mo fẹ́ lò fún nǹkan báyìí ni. Tó ṣe pé ẹ̀yin àti ẹni tó jẹ́ olólùfẹ́ yín yẹn á fẹ́ máa fa nǹkan kan tàbí kó olólùfẹ́ yín nílò nǹkan kan tó ṣe pé ẹ̀yin fúnra ara yín lẹ máa fẹ́ sáré lé lórí pé mo ní láti sáré lórí nǹkan yẹn, mo ní láti gbìyànjú lórí nǹkan yẹn fún lágbájá, fún tàmẹ̀dù, fẹ́ni tó jẹ́ olólùfẹ́ mi. Kí nǹkan ojú má ṣe tì, kọ́kàn ẹ lè balẹ̀. Ọjọ́ tòní
ọjọ́ tó rẹ̀ pọ̀ fún yín láti calm down ni, fọgbọ́n ṣe fẹ̀lẹ̀ ṣe. Ẹ má fààyè gba ìjà láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín. Ẹ rí dájú pé ibi tí kò bá ti sí understanding, kẹ́ ẹ wòye sí ọ̀nà tí ẹ fẹ́ gbà jọ understand ara yín, tí ò fi ní sí wàhálà, tí ò fi ní sí ìdààmú. Pàápàá kẹ́ má ṣe jẹ́ kí ọ̀rọ̀ owó kó cause issue láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Kẹ́ ẹ kíyèsára púpọ̀ púpọ̀. Ọjọ́ tòní á lọ dáadáa tẹ́ bá fọgbọ́n ṣe tẹ́ ẹ fẹ̀lẹ̀ ṣe. Ẹ mọ̀ dájú pé ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeéṣe kí ẹ fẹ́ ní nǹkan kan tí ẹ fẹ́ ná síta lọ́jọ́ tòní ní owó, tó sì ṣeéṣe kí ó lè má fi bẹ́ẹ̀ tẹ́ yín lọ́rùn tó. Ẹ rí dájú pé ẹ mú sùúrù lò lórí ọkọ̀ owó lọ́jọ́ tòní. Ẹ má fààyè gba issue láàrin ẹ̀yin àti customer, ẹ má fààyè gba issue. Ṣùgbọ́n tẹ́ bá ń tajà lọ́wọ́, ẹ rí dájú pé ẹ wash dáadáa, kó má jẹ́ pé ẹ máa lọ ṣe mistake kó owó fún customer, tàbí máa lọ ṣe mistake kó ṣéńjì tí ó yẹ kẹ́ kó fún wọn. Kẹ́ kíyèsára púpọ̀ lọ́jọ́ ti tòní. Bákan náà sì rí láàrin ẹ̀yin àtọ̀gá ibi iṣẹ́ yín náà. Kẹ́ kíyèsára kó má jẹ́ pé bóyá ẹ máa ní àwọn kankan tó jọ mọ́ wasted effort lọ́jọ́ tòní, tó sì lè dùn yín púpọ̀ púpọ̀. Ẹ rí dájú pé ẹ mẹ̀tọ́ lẹ́tọ̀ọ́. Tẹ́ bá ṣe nǹkan kan fún èèyàn tó ṣe pé ẹni náà ó yẹ kí ó fún yín ní nǹkan kan, ẹ má ṣe ṣe pé ojú ń tì mí, ṣé kí n gbà lọ́wọ́ ẹ̀ ṣàbí kí n má tiẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀. Kẹ́ kíyèsára púpọ̀ púpọ̀ kí ó má jẹ́ pé àwọn nǹkan bí opportunity mi ó kàn máa yọ bọ́rọ́ mọ́ta yín lọ́wọ́, tàbí kí ẹ fẹ́ máa fa ìfàǹfà pẹ̀lú èèyàn, kẹ́ fẹ́ máa ṣe competition pé èmi ló yẹ kó jámọ́ lọ́wọ́, èmi ni kó jámọ́ lọ́wọ́ lọ́jọ́ ti tòní. Ẹ ṣàkíyèsára kí ni lè lọ bó ṣe yẹ kó lọ. Iṣẹ́ yín á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà ó máa dára. Ṣùgbọ́n tẹ́ bá ti kíyèsára, ó ṣeéṣe kí ó fẹ́ rí bákan bákan. Èrè owó lè wọlé fún yín lénìí. Grey jẹ́ colour tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kọjá ìṣẹ́jú 14 ní àṣálẹ́ sí aago 9 kọjá 30 ìṣẹ́jú ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 8 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 9 ní àṣálẹ́ sí aago 9 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Southwest dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Ìlera ara yín wá jí pépé, ṣùgbọ́n pọ̀ nínú yóò dára púpọ̀ kẹ́ ẹ mumi dáadáa lọ́jọ́ tòní. Torí ọwọ́ bàràdì ríro, ẹ mumi dáadáa lọ́jọ́ tòní nítorí kidney health yín. Ẹ rí dájú pé ẹ ṣe oúnjẹ jẹ lọ́jọ́ tòní. Àwọn oúnjẹ tó dàbí gbà pé chemical lọ fi preserve ẹ̀, tó sì jẹ́ pé ó lágbára. Kẹ́ rí dájú pé kíyèsára ẹ má jẹ. Bákan náà ẹ jẹ oúnjẹ tó fresh, kẹ́ sì mumi dáadáa. Bí mo ti ṣe sọ, oníràwọ̀ ìpẹ́ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ rere báyìí ló jẹ́ fún yín. Ọjọ́ tí ó ṣe pé púpọ̀ nínú yín ó ṣeéṣe kí ẹ fẹ́ busy pẹ̀lú one or two lọ́jọ́ tòní o. Ẹ máa busy gan lọ́jọ́ tòní. Pàápàá lọ́wọ́ àṣálẹ́ ọjọ́ tòní, stress yẹn ti fẹ́ pọ̀jù fún ọ̀tá yín lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ tún kíyèsára. Ẹ̀yin tó ṣe pé àìlera kan ti ń bá fínra láti ọjọ́ mẹ́ta tí ẹ̀ ń daṣọ bò, ó ṣeéṣe kí àìlera náà kí ó fẹ́ búrẹ́kẹ́ gan ní ọwọ́ àṣálẹ́ tòní. Kẹ́ kíyèsára púpọ̀ púpọ̀. Ẹ rí dájú pé ẹ fi nǹkan dọ́là lọ́jọ́ tòní. Nǹkan kí nǹkan tẹ́ bá fẹ́ ṣe, ẹ ṣe lákòókò tó tọ́ àtàkókò tó yẹ. Àsìkò tẹ́ lè ṣàṣeyọrí lórí àwọn nǹkan tẹ́ ti ń plan láti ọjọ́ mẹ́ta lélẹ̀. Tó bá yẹ pé nǹkan kan lẹ ti ń wá ní ìmọ̀ náà ni, ẹ máa rí ìmọ̀ náà ní ọwọ́ ọjọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní. Tàbí kó jẹ́ pé ní ọ̀la ọ̀pọ̀lọpọ̀ yín náà sì rèé, ó ṣeéṣe kó ṣe pé akitiyan yín ó máa dire àdówó àdọ́lá fún yín láìpẹ́ láì jìnnà. Ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní, ẹ rí dájú pé kíyèsára pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ sí lọ́jọ́ tòní. Ẹ má kó yín méjì bọ́dọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹ ṣiṣẹ́ yín ṣiṣẹ́ ń tẹ̀lé ló dára. Ẹ ti fi ní plan dáadáa. Àárọ̀ kùtù ọjọ́ tòní títí di bí ọwọ́ ìrọ̀lẹ́. Ẹ fi plan dáadáa. Ẹ fi plan dáadáa lórí ìgbésí ayé yín. Ẹ ronú jinlẹ̀ nípa kí ni nǹkan tó yẹ kó yí padà, kí ni nǹkan tí ẹ̀ ń fẹ́, ọ̀nà wo lẹ fẹ́ gbígbà tí nǹkan máa fi balance dáadáa fún yín tí òfin ní fìsì bí kan ju bí kan lọ. Ẹ rí dájú pé ẹ ronú jinlẹ̀ lórí ilé kẹ́sì wá àtúnṣe. Ṣẹ̀yìn á lọ bó ṣe yẹ kó lọ. Tẹ́ bá fálẹ̀ mọ́ṣẹ́ dáadáa, bá ṣe pé yàn tó lólùfẹ́ yín á dára. Ire owó lè wọlé fún yín lénìí. Beige jẹ́ colour tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 2 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 9 ní àṣálẹ́ sí aago 10 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Àpá west dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Ìlera ara yín á jí pépé, ṣùgbọ́n ó ṣeéṣe kí àwọn nǹkan bí inú rírun ó fẹ́ wáyé lọ́jọ́ tòní. Tẹ́ ẹ bá ṣe pé kí sọ̀kàtẹ́ lọ́njẹ nǹkan tó ṣe pé kò bá yín nínú mu. Ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan tó jẹ́ wọn carbonated drink, àwọn bíi soft drink, ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní pẹ̀lú mímu wọn torí ìlera ara yín. Oníràwọ̀ afẹ́fẹ́ máa rí mi fín Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ rere ló jẹ́ fún yín o. Ọjọ́ rere pátápátá báyìí lọ́jọ́ yìí jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ yín nǹkan tó jẹ́ lucky òjijì ó máa wọlé fún yín o. Ire lọ́nàkọnà á wọlé fún yín lọ́jọ́ tòní. Ire náà á múnú yín dùn, á máa ra yín yá gágá, á máa yọ yín kún. Kí ẹ lè gba ìpè travel opportunity lójijì lọ́jọ́ ti tòní. Ẹ lè gba ìpè oríire lójijì lọ́jọ́ ti tòní. Tí pé oríire náà á máa ra yín yá gágá dáadáa lọ́jọ́ tòní. Ẹ lọ kọ́lẹ̀ ó àṣẹlẹ̀ sí gbogbo ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ yìí lọ́jọ́ tòní. Gbogbo yín náà ni ire náà máa kárí. Káṣẹ lọ́wọ́ Ọlọ́run bá lọ́jọ́ tòní, ọjọ́ tó dára ló jẹ́. Ẹ máa tún wà very creative. Ìdí nǹkan tẹ́ ń ṣe lọ́jọ́ tòní, àwọn èèyàn bá yín dúnàdúrà dáadáa. Àwọn èèyàn nífẹ̀ẹ́ sí láti wá sọ́dọ̀ yín. Ọ̀dọ̀ yín báyìí la máa fa àwọn èèyàn pé ẹ̀yin lọ sọ́dọ̀ lágbájá kẹ́ lọ bá rajà, ẹ̀yin lọ sọ́dọ̀ tàmẹ̀dù kẹ́ lọ bá dúnàdúrà. Ọjọ́ tó dára púpọ̀ lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Ọjọ́ rere gbà lọ́jọ́ yìí jẹ́ fún yín. Ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ sì ló jẹ́ pẹ̀lú. Kí gbogbo nǹkan yín á lọ bó ṣe yẹ kó lọ.
ẹ má wá gbéraga rárá. Tí nǹkan bá wá ń dùn yín gbà, ẹ má gbéraga, ẹ ní láti ní ìrẹ̀lẹ̀. Ẹ ní láti ní ìrẹ̀lẹ̀ ló dára púpọ̀ kí nǹkan náà túbọ̀ lè máa dùn yín gbà lọ. Bẹ́ẹ̀ sì ló ṣe é ṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kẹ́rí nǹkan tó jẹ mọ́ promotion láìpẹ́, tàbí kò ṣe é pé wọ́n fẹ́ promise yín ní nǹkan kan tó ṣe é pé nǹkan náà máa jẹ́ nǹkan ńlá tó ṣe é pé ẹ máa rò pé ìyẹn èmi náà, èmi nìkan tán lọ́lọ́run fẹ́ ṣe eléyìí fún. Ọjọ́ ire lọ́jọ́ tòní jẹ́ fọ́pọ̀lọpọ̀ yín tẹ́ ń lòrà wọ̀ yó. Ẹ máa gbúròó òkèèrè báyìí, ẹ máa dunnú, ẹ máa gbúròó òkèèrè, ẹ máa yọ̀ lọ́jọ́ tí tòní. Kò ní sí wàhálà, kò ní sí ìdààmú, gbogbo nǹkan yín á lọ bó ṣe yẹ kó lọ lénìí ni o. Nǹkan yín máa kẹnu sí, nǹkan yín máa búrẹ́kẹ́ sí, ire owó máa wọlé fún yín lénìí. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dára lénìí. Iṣẹ́ yín náà á lọ bó ṣe yẹ kó lọ lénìí. Light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 8 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Southwest dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Ìrora yẹn wájú pépé, ṣùgbọ́n ẹ kíyèsára. Àwọn míì ní ó ṣe ṣe kí ọwọ́ ẹ̀yìn, ọwọ́ òkè ẹ̀yìn kó máa ròyìn, tàbí kí spinal cord máa ròyìn lọ́jọ́ tòní, tàbí kẹ̀ àwọn nǹkan bí ìgbáyà náà lè máa dùn ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ tòní. Ẹ kíyèsára púpọ̀ tẹ́ bá láǹfààní àti ṣe exercise kẹ́ ṣe lọ́jọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ rere báyìí lọ́jọ́ yìí jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe é pé púpọ̀ nínú yín ẹ máa rí àǹfààní àti oore gbámú, pàápàá àwọn èèyàn àtàwọn fámìlì yín ó máa gún régé dáadáa. Àwọn èèyàn àti àwọn tí ó jẹ́ àwọn ìtẹ́jọ́ ń gbélé ó máa wà òkè dáadáa lọ́jọ́ tòní. Àlàáfíà gbalẹ̀ láyìíká yín, ṣùgbọ́n púpọ̀ nínú yín lọ́jọ́ tòní ló máa ń mú láyà yín bí ìgbà pé yẹn wá tún lè ṣe, yẹn wá ṣàṣe, yẹn wá ń ṣàwọn pọ̀nyìn. Mo fẹ́ make sure pé yàrá yìí yàtọ̀ lọ́jọ́ tòní. Ẹ máa fẹ́ máa múra. Á dàbí ìgbà pé nǹkan kan ta yín jẹ́ lágbájá, ó yá wá bẹ̀rẹ̀ iṣẹ́, ó yá wá tún lè ṣe, wá gbọn gbogbo kọ̀nàkọ́nà nù lé, wá ṣàríǹjì nù lé kí lè dùn rí lójú. Ẹ rí dájú pé ẹ ṣe bẹ́ẹ̀. Àyíká yín gbọ́dọ̀ wà ní ìmọ́tótó lọ́jọ́ tòní kí ire lè wọlé. Àyíká ibi iṣẹ́ yín náà gbọ́dọ̀ wà ní ìmọ́tótó lọ́jọ́ tòní kí ire lè wọlé. Ẹ sì rí dájú pé ẹ ṣe dáadáa sáwọn tó rọ̀gbà yín ká, pàápàá àwọn family member yín. Ẹ connect pẹ̀lú wọn lọ́jọ́ tòní. Ó ṣe é ṣe kí kàn wọ̀ wáyé láti bẹ̀. Ó ṣe é ṣe káàánú wáyé láti bẹ̀ lọ́jọ́ tòní. Ìbáṣepọ̀ yín máa wà òkè. Kódà kó ṣe pé tọ́jọ́ mẹ́ta tẹ́ ti jọ sọ̀rọ̀. Èyí ní ìrànwọ́ ọjọ́ tó ṣe é pé ó ṣe é ṣe kí ẹjọ́ jíròrò dáadáa lọ́jọ́ tòní. Ìbáṣepọ̀ yín máa ṣe wà stronger dáadáa lọ́jọ́ tòní. Ẹ bá lọ síbi iṣẹ́, fọgbọ́n ṣe fẹ̀lẹ̀ ṣe, kẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Ẹni tó ṣe pé ṣiṣẹ́ láti ilé, ẹ máa rí gbámú lọ́jọ́ tòní. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á wà òkè, bẹ́ẹ̀ sì ni ire ó lè wọlé fún yín náà lọ́jọ́ tòní. Pàápàá fẹ́yìn tó ṣe pé ṣiṣẹ́ láti ilé, light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 3 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 10 ní àṣálẹ́ sí aago 11 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Pàápàá South dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Ìrora yẹn wá jí pépé. Wọ́n ṣe é ṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kẹfẹ́ máa ní nǹkan tó jọ mọ́ bí emotional heartburn, bóyá bí kí mímí yín kó fẹ́ máa rí bákan, tàbí kẹ̀kẹ́ àyà máa dùn yín, tàbí kí inú máa run yín lọ́jọ́ tòní. Ẹ má ronú àròjù rárá lórí ohunkóhun. Ẹ sì jìnnà sí nǹkan tó jọ mọ́ omi tútù tàbí nǹkan tó ti gbóná ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní torí ìlera ara yín. Oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ rere báyìí ló jẹ́ fún yín. Ọjọ́ tí ó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣe é ṣe kí fọ̀rọ̀wérọ̀ kó wáyé láàrin àtàwọn èèyàn lọ́jọ́ tòní. Ìfọ̀rọ̀wérọ̀ náà ó lè bíire, ó lè bá àánú, ó lè bí fọkànbalẹ̀. Ó ṣe é ṣe fọ́pọ̀lọpọ̀ yín ní àjò kéékèèké tẹ̀fẹ́ rìn láyìíká yín, bí àǹtí ilé ọ̀rẹ́ bọ́ sí ilé ọ̀rẹ́, àǹtí ilé street wá bọ́ sí street ìkejì, gbogbo àgbà tàbí àǹtí ilé lọ sọ́jà, gbogbo nǹkan bẹ́ẹ̀ ó ṣe é ṣe kó fẹ́ wáyé púpọ̀ ní ọjọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì ni ìbáṣepọ̀ yín àtàwọn tó dàbí ẹ̀gbọ́n àbábúrò yín ó máa wà òkè dáadáa, táwọn náà rà dáadáa lọ́jọ́ tòní. Ní pàtàkì jùlọ, ọ̀rọ̀ ẹnu yín báyìí ó máa dá ṣáká lọ́jọ́ tòní. Ọ̀rọ̀ ẹnu yín máa fìdí múlẹ̀ lọ́jọ́ tòní. Ẹ fẹnu polówó ọjà yín lọ́jọ́ tòní. Èyí dára láti fi gbọ́jà yín léré, kẹ́ polówó ẹ̀ káàkiri, káwọn èèyàn bá yín dúnàdúrà lọ́tùn lósì. Ọjọ́ tó dára ló jẹ́, tó ṣe pé gbogbo nǹkan yín á lọ bó ṣe yẹ kó lọ. Ìlera ara yín náà á jí pépé, bákan náà sì rí ẹ máa ní inspiration, ọpọlọ yín báyìí ó máa wà ń bẹ̀ dáadáa lọ́jọ́ tòní, tó ṣe pé kíákíá lẹ máa tètè máa understand nǹkan, kíákíá lẹ tètè máa digest nǹkan lọ́jọ́ sí tòní. Ọjọ́ tó dára ló jẹ́ láti fi lo inspiration yìí lórí gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe pátápátá kó lè gún régé dáadáa. Ìfẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dára. Owó gan lè wọlé fún yín lénìí. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kù ìṣẹ́jú 15 ní àárọ̀ sí aago 11 kù ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 9 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 9 ní àṣálẹ́ sí aago 10 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Àpá náà ti dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Ìrora yẹn wájú pépé, ṣùgbọ́n nǹkan bí apá ríro àbí àwọn ọwọ́ ríro tàbí kẹ̀kí mímí yín kó fẹ́ rí bákan lè fẹ́ wáyé lọ́jọ́ tòní. Ẹ má type ju bó ṣe yẹ lọ, ẹ má stress ara yín ju bó ṣe yẹ lọ lénìí. Bẹ́ẹ̀ sì ni ẹ jìnnà síbi tí ìtì bá ti pọ̀ sí tàbí tí smoke bá pọ̀ sí lọ́jọ́ tòní torí mímí yín lọ́jọ́ tòní kẹ̀kẹ́ sára. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ ire ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe é pé púpọ̀ nù yín
akitiyan tẹ́ ti ń ṣe látijọ́ mẹ́ta, ìgbà wàhálà tẹ́ ti ń ṣe látijọ́ mẹ́ta, ó lè bíire o, ó lè báyọ̀, ó lè bídùnnú lọ́jọ́ tòní. Pàápàá lọ́rọ̀ lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ rí nǹkan kan tó máa dàbí nǹkan àṣeyọrí lọ́jọ́ tòní. Ẹ sì lọ kọ́lẹ̀, ó lè jẹ́ ní àṣálẹ́, ó sì lè jẹ́ lọ́la. Èèyàn tẹ́ ti ràn lọ́wọ́, tẹ́ ti ṣakitiyan fún, ó ṣeé ṣe kí wọ́n reward yín o. Ó ṣeé ṣe kẹ́ rí reward ní àsìkò tẹ́ wà yìí. Tí ẹ pé reward náà sì máa múnú yín dùn, á máa yọ̀ yín kún. Akitiyan tẹ́ ti ń ṣe látijọ́ mẹ́ta, ó máa pay yín dáadáa lọ́jọ́ ti tòní o. Ẹ túbọ̀ wá ṣakitiyan yẹn, ẹ túbọ̀ tẹpá mọ́ṣẹ́ yẹn, torí lọ́jọ́ tòní ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa need owó fáwọn nǹkan tó pọ̀. Ẹ máa need owó fáwọn nǹkan tó pọ̀ o. Àwọn bùkátà á bẹ̀rẹ̀ sí peléke báyìí lọ́jọ́ tòní tó ṣe é padà gbígbà pé mo ní láti ṣe gbá, mo ní láti ṣàwo, mo ní láti ṣe kókó bàbá aṣáṣùn. Ó sì dára púpọ̀ kí ẹ ṣiṣẹ́ lé lórí lọ́jọ́ tòní. Tẹ́ bá ṣiṣẹ́ tọ àwọn nǹkan tẹ́ nílò, ó ṣeé ṣe kó wọlé fún yín lọ́jọ́ tòní. Ọ̀pọ̀ míì nínú yín náà ó ṣeé ṣe kí ẹ láwọn nǹkan kan tẹ́ fẹ́ kówó lé lórí, bóyá tẹ́ fẹ́ rà, tó ṣe pé àsìkò yìí tí nǹkan bá dàbí gbà pé kò tíì tó yín lọ́wọ́, ó ṣeé ṣe kí ire náà padà tó yín lọ́wọ́ láṣálẹ́ tàbí ní ọ̀la òde yìí, tó ṣe pé ẹ máa rí gbámú láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ẹ fẹ́ ṣe fún ìdàgbàsókè ara yín tàbí fún ìwúlò yín. Ọjọ́ tòní dára púpọ̀ fún yín láti rí i dájú pé tẹpá mọ́ṣẹ́. Tẹ́ bá ṣáà ti tẹpá mọ́ṣẹ́ tẹ́ sì ní ìrẹ̀lẹ̀, ọjọ́ tòní á lọ bó ṣe yẹ kó lọ. Iṣẹ́ yín á wá lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà lárinrin, bẹ́ẹ̀ sì ni owó lè wọlé fún yín lénìí. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 6 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 8 ní àṣálẹ́ sí aago 9 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Àpá south dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Ìrora yín á wá jí pépé, ṣùgbọ́n ó ṣeé ṣe lọ́jọ́ tòní tẹ́ bá kíyèsára kí ọ̀run máa ro yín. Tẹ́ bá ti tẹ ọ̀run sẹ́gbẹ̀ẹ́ kan ju bó ṣe yẹ lọ, tàbí kẹ̀ àwọn nǹkan tẹ́ tún ń jẹ kẹ́ kíyèsára lé lórí, kó má jẹ́ pé egungun ẹja gbọ̀n ta yín lọ́nà fún. Bẹ́ẹ̀ sì ni ẹ má pariwo ju bó ṣe yẹ lọ, ẹ má sọ̀rọ̀ ju bó ṣe yẹ lọ, torí kóhun yín má lọ há díẹ̀ lọ́jọ́ tòní, kẹ́ kíyèsára. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbìínú Aquarius tàbí láàrin January 20 sí February 18. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ oríire gbáà lọ́jọ́ yìí jẹ́ o. Ọjọ́ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa ríre gbá mú gidi gan. Látara nǹkan tẹ́ ẹ̀ ń ṣe báyìí, ẹ máa ríre òjijì. Ó ṣeé ṣe kí wọ́n award yín lójijì, ó ṣeé ṣe kí wọ́n gbóríyìn fún yín níbi iṣẹ́, ó ṣeé ṣe kí nǹkan yín déédéé lọ dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa rí àwọn nǹkan tó ṣe pé máa kó gìrì iṣẹ́ lọ́jọ́ tòní, tó sì máa jẹ́ nǹkan oríire. Ẹ máa ṣe kòńgẹ́ oríire dáadáa lọ́jọ́ tòní, ẹ máa ṣe kòńgẹ́ owó lọ́jọ́ tòní, ẹ máa rí rọ̀rùn, ẹ máa rí fọkànbalẹ̀. Gbogbo ohun tó ń tẹ́ yín lọ́rùn pátápátá báyìí náà, òun ni á wù yín láti ṣe lọ́jọ́ tòní, tá máa gbé yín lọ́kàn láti ṣe púpọ̀ nínú yín lọ́jọ́ tòní. Ọjọ́ tòní máa lọ dáadáa fún, tí ò ní sí wàhálà, tí ò ní sí ìdààmú. Ṣùgbọ́n tí wàá kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní o. Ó ṣeé ṣe kí nǹkan bí ìfàǹfà fẹ́ wáyé láàrin èèyàn àtèèyàn. Èèyàn lè jẹ yín lówó lọ́jọ́ tòní, tó ṣe pé a fẹ́ dùn yín pé kí ló dé lágbájá bá ń gbówó mi, tó ṣe pé ìfàǹfà máa wáyé lé lórí dáadáa kó tó dín pé ẹni náà tí ẹ máa drop owó náà fún yín. Ó ṣeé ṣe lọ́jọ́ tòní kí ẹ fẹ́ ní issue owó pẹ̀lú èèyàn lọ́jọ́ ti tòní. Ó lè jẹ́ olólùfẹ́ yín, ó lè jẹ́ ẹni tí ẹjọ́ ń bára ṣe, ó lè jẹ́ ẹni tẹ́jọ́ ń daṣẹ́ pọ̀ lọ́jọ́ ti tòní. Tó ṣe pé lè máa fẹ́ stress yín, tàbí kẹ́ ẹ̀ ó jẹ́ pé ẹ̀yin fúnra lára yín ọ̀tọ̀ nìkan tẹ́ plan, ọ̀tọ̀ lẹni tó máa gbé bùkátà tí ẹ bá bá yín gbé lágbájá. Mo need owó fún nǹkan báyìí. Ó lè jẹ́ ọmọ, ó lè jẹ́ olólùfẹ́ tó ṣe pé a fẹ́ frustrate yín díẹ̀ bákan. Ṣùgbọ́n lọ́jọ́ tòní ẹ mọ́kàn balẹ̀, ẹ má wà frustrated rárá. Òwúrọ̀ kùtù kan tẹ́ bá jí, ó ṣeé ṣe kí ẹ gbúròó èèyàn kan tó ṣe pé á múnú yín dùn, á máa yọ̀ yín kún. Èèyàn lè bá yín jíròrò lọ́jọ́ tòní tó jẹ́ pé ìjíròrò náà ó máa mú kára yín yá gágá ní òwúrọ̀ kùtù ọjọ́ ti tòní. Tàbí kí ẹ ní nǹkan kan tí ẹ máa ní ìmọ̀, tàbí kí ẹ ní nǹkan kan tí ẹ máa kẹ́fín lágbo ara yín bí ìgbà pé ẹ kọ̀ ní ìmísí kékeré kan ní òwúrọ̀ ọjọ́ tòní, tó ṣe pé ìmísí náà á jẹ́ nǹkan tó ṣe pé ó fẹ́ tọ̀nà fún yín. Àfẹ́ ní lágbájá tó bá rìn báyìí lénìí, tó bá ṣe báyìí lénìí, ó máa sì dáa jó. Ọjọ́ tòní sì rèé, ẹ máa ní agbára kan lọ́jọ́ tòní láti transform ìgbésí ayé yín. Tẹ́ bá rí èrò rere náà lè ṣẹ. Bẹ́ẹ̀ sì ni tí ẹ bá rí èrò ibi náà lè ṣẹ. Ẹ mú kan nínú méjèèjì ní o, kẹ́ kíyèsára. Ẹ má rí èrò tí ò dá síra yín. Èrò tí ò dá síra yín tẹ́ bá wò lè padà wá tí mo ṣe, kẹ́ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní. Má bẹ ẹnikẹ́ni fa fàǹfà, ẹ fálẹ̀ mọ́ ṣẹ́ yín ni. Tẹ́ bá fálẹ̀ mọ́ nǹkan tẹ́yin fúnra lára yín gbé kalẹ̀, tẹ́ fọpọlọ yín gbé kalẹ̀, tẹ́ ń ṣe ní iṣẹ́, ẹ máa rí iṣẹ́ gidi gan lọ́jọ́ tòní. Àwọn ọ̀rẹ́ òjijì á wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Ire tẹ́ ẹ̀ tí ẹ̀rọ kan tó ṣe pé ó tún lè ṣe kó yí ìgbésí ayé yín gan padà, ó ṣeé ṣe kó wáyé lọ́jọ́ tòní. Iṣẹ́ yín á lọ dáadáa. Àṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà á dára. Tẹ́ bá fọgbọ́n ṣe, tẹ́ fẹ̀lẹ̀ ṣe, tẹ́ fààyè gbà fàǹfà, èrè owó lè wọlé fún yín lénìí. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kù ìṣẹ́jú 10 ní òwúrọ̀ sí aago 9 kù ìṣẹ́jú 10 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 5 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Àpá east dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Ìlera ara yín wá jí pépé, ṣùgbọ́n ẹ kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ orí fífọ́ látàrí àwọn issue kéékèèké tẹ́ bá lọ gbé sórí ju bó ṣe yẹ ló lè jẹ́ kórí máa fọ́ yín lọ́jọ́ tòní. Ẹ má gbé nǹkan tó pọ̀ jù sórí, kẹ́ kíyèsára. Oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ ire báyìí ló jẹ́ fún yín. Ọjọ́ tí ó ṣe pé púpọ̀ nínú yín ẹ máa wà ní position spirituality
èyí tó ṣe pé ó jẹ́ nǹkan tí ó pẹ̀lú nǹkan tí ẹ fi ń ṣe ìṣẹ̀mí ayé yìí. Ọjọ́ tòní ẹ rí dájú pé ẹ gbọ́rọ̀ sóhun tó ń sọ sí yín lọ́kàn lẹ́nu, ọkàn yín máa ga sókè, àyà yín máa ga sókè lénìí látara àwọn nǹkan kan tí ó ń wù yín láti ṣe. Ṣùgbọ́n ẹ késára púpọ̀, ẹ má fi kánra, ẹ má fi ní mood swing, ẹ má fàyè gba mood swing rárá, torí mood swing máa fẹ́ ba dé yín jẹ́ ni. Ẹ má fàyè gbà, ẹ rí dájú pé ẹ mọ́kàn ara yín balẹ̀. Ó wá ṣeéṣe lọ́wọ́ àṣálẹ́ tèní kọ́pọ̀lọpọ̀ yín sùn kẹ́ láwọn àlá kan tó ṣe pé àwọn àlá náà lè bani lẹ́rù, tàbí kó ṣe pé àwọn àlá náà lè mú kí ẹ fẹ́ ní hope gan pẹ̀lú. Ó lè máa sọ̀rọ̀ nípa ọjọ́ iwájú, ó lè máa sọ̀rọ̀ nípa àṣeyọrí nǹkan kan, ó sì lè máa sọ̀rọ̀ nípa àwọn oògùn kan tó ṣe pé ẹ fẹ́ mọ ibi tó ti ń wá wá. Ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní àlá tẹ́ bá lá, ẹ rí dájú pé iṣẹ́ lé lórí ẹ̀kọ́ bí ara sí dáadáa. Ọjọ́ tí ó dára púpọ̀ ló jẹ́ fún yín láti fi isolate ara yín kẹ́ wá àkókò láti ṣe prayer pàápàá lọ́wọ́ àkókò prayer time yín tí ń ṣe aago 10 láṣálẹ́ sí aago 11 láṣálẹ́ òní. Ẹ wá àkókò láti ṣe prayer dáadáa. Prayer tẹ́ bá ṣe lọ́jọ́ ti tòní, ó ṣeé ṣe kí ẹ fi ṣẹ́gun àwọn nǹkan kan, ó ṣeé ṣe kí ẹ fi ṣẹ́gun àìláṣeyọrí ṣe lọ́jọ́ tòní. Kò dára fọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní kẹ́ ẹ rìnrìn òru, kò sì dára kẹ́ ẹ sunú òkùnkùn lọ́jọ́ tòní, torí àlákálà kẹ́ kí ṣọ́ra púpọ̀ púpọ̀. Ẹ sì rí dájú pé ẹ ṣe prayer bá ti ṣe sọ. Bẹ́ẹ̀ sì ni ẹ má wà níbi táriwo bá pọ̀ sí jù lọ́jọ́ tòní kẹ́ késára. Iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ. Àṣepé yín àti olólùfẹ́ yín á dára. Iye owó gan lè wọlé fún yín lénìí. Light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kù ìṣẹ́jú 10 ní àárọ̀ sí aago 11 kọjá ìṣẹ́jú 5 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 6 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 10 ní àṣálẹ́ sí aago 11 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára pọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Àpá náà ti dára pọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Ìrora yín wá jí pépé, ṣùgbọ́n ó ṣeé ṣe kí àwọn kan bí ẹsẹ̀ kó fẹ́ máa ro yín bákan, kó fẹ́ máa dùn yín bákan, pàápàá àtẹ́lẹsẹ̀ lè fẹ́ máa yún yín gan lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni immune system yín lè weak, tí yín sì ń sọ pé sickness lè tètè wọlé sọ́ta yín lára lọ́jọ́ tòní kẹ́ késára. Ẹ sùn dáadáa kẹ́ sì prevent gbogbo nǹkan tó lè fa sickness ságọ́ ara yín. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ wo mi pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.